kí lórúkọ ẹ̀ ajá tó ń gbó l'Amẹ́ríkà tóun believe pé mo yìí ń bọ̀ lórí oníkùrá ni o òun tóun pariwo pé òun ní Lisanu Hulamah yìí tí kìíní kan ọ̀dẹ̀ ni oyè ògo Ìlọrin ẹ̀yin tẹ́ dá ògo Ìlọrin yín lẹ̀ oyè bí oyè ọmọdé àdúgbò táwọn ọmọdé àdúgbò kan dá nǹkan lẹ̀ bó ṣe rí nìyẹn o ògo Ìlọrin yín tẹ́ ń pariwo kò ju bí torí pé kò ní ìtumọ̀ kò wà registered kò wà recognized by local government ká tó sọ state ká tó wá dárúkọ federal kò wà recognized kò registered torí mo ti check ẹ̀ oyè yín yẹn kí lórúkọ ògo Ìlọrin ìwé kò wà registered government local government ò mọ̀ state government ò mọ̀ ká tó wá sọ federal kò nítumọ̀ rárá bíi pé àwọn òròkì social club òròkì social club ní ìlú Òṣogbo irú àwọn oyè irú àwọn olórí burúkú ni ọ. Yeah, you for talk and since now. A few moments later. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lisanu le Hulamah ọ̀kan lọ́mọ Adébáre. Lisanu le Hulamah ọ̀kan lọ́mọ Adébáre. Ó nójú òní táwọn àfáwà o ọ̀kan lọ́mọ Adébáre. Lisanu le Hulamah ọ̀kan lọ́mọ Adébáre. Ó níyà oníjẹ wọn fáwà o ọ̀kan lọ́mọ Adébáre. Lisanu le Hulamah ọ̀kan lọ́mọ Adébáre. Ẹ wò ẹ má bínú pé bóhun tèmi ṣe rí nìyẹn o wà mọ́ alámúnáwó ṣíran wà mọ́ yamba gíláwó ilá dékiri wà lókùrọ̀ álẹ́lẹ̀ mọ̀bínú lọ́lọ́run sọ fún ànábì wa Muhammad. Ọlọ́run ní ẹ má lérò pé ànábì ó máa wá kọrin ohun ó máa wá dùn Ọlọ́run ní àfihàn Ọlọ́run ṣùgbọ́n ohun tá a fi hàn ànábì ní ilá dékiri wà lókùrọ̀ álẹ́lẹ̀ mọ̀bínú kó ṣàlàyé ọ̀rọ̀ kó yéèyàn nínú iṣẹ́ ànábì ní àwọn àwa àáfàá làwa jogún ànábì Hulamah wárọ̀ zátòlẹ̀ àǹbìyá ìyàwó náà wà nínú ẹni tó jogún ànábì. Ẹ wo kọ́rọ̀ má pọ̀ ọ̀rọ̀ Lisanu le Hulamah yìí náà ni mo ní kí n tún wá yanjú torí pé mo ti rí pé ọ̀rọ̀ Lisanu yìí ti fẹ́ ya bọ̀bọ̀ aláìmọ̀kan Shekiyu zamani oníjìbìtì ní bẹ́fàsì ó ti fẹ́ yà ní wèrè wàláì mo ṣe wá rí pátápátá ń sìn pé Lisanu le Hulamah yìí ó fẹ́ sọ ẹ́ di wèrè báyìí. Ẹ rí i pé nígbà tí àwọn dókítà náà máa jáde àwọn dókítà nígbà táwọn náà máa jáde ọ̀rọ̀ Lisanu le náà ni wọ́n sọ. Nígbà tí àwọn àfáà wa oní ṣó ti yé yín a lè ní àwọn àfáà wọn ní wọ̀nranwọ̀nran oníwọ̀nranwọ̀nran ẹgbẹ̀jì ológun nígbà táwọn náà máa jáde orí Lisanu le náà bú èpè láwọn ẹni ẹlẹ́ni lé lórí. Àmọ́ nígbà tí ẹ̀yin aláìmọ̀kan yìí náà tún máa wá jáde ń sìn gẹ́gẹ́ bí n ta gbọ́ tó sọ tó ń sìn ẹ rí i pé Lisanu le Hulamah yìí náà ló dáràn tó fi di pé ó wá ṣe títí ìlara yẹn wá jáde títí kò rárá gbé lára yẹn sí mọ́. Ó bá bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ gbogbo ògo Ìlọrin yẹn kò wà rẹ́gísítàdì òròkì. wàláì Saidi ti ya wèrè ó ní òròkì social club ní ìlú Òṣogbo òròkì ní kò wà rẹ́gísítàdì ẹ̀yìn ògo Ìlọrin yẹn ẹgbẹ́ kan tí wọ́n mọ̀ nílọrin ni wọ́n ti ẹ̀ mọ̀ níbi kankan wọ́n mọ̀ l'Àbújá kíníkan bá ní ẹ gbà mí ṣé màá wá kó l'Amẹ́ríkà màá wá lọ joyè Nàìjíríà wọ́n wá gbé sátífíkẹ́ẹ̀tì lé wọ́n wá gbé àwọ́ọ̀dù lé mi lọ́wọ́ kò wá níwà rẹ́gísítàdì
mo ní èmi ó ṣèwádìí o èmi ó ṣèwádìí pé ṣé bẹ́ẹ̀ lórí ẹ gbọ́ babaládì ó ṣé bẹ́ẹ̀ ni babaládì ò bá ní bẹ́ẹ̀ náà kọ́ o ẹ wo àṣírí wèrè pàpàdà wàá tú báyìí babaládì ò ní pé Ògo Ìlọrin wà registered ní under federal government Nàìjíríà ipò wà registered under federal government ló wà mo ní bàbá wa Bariga ṣó dá yín lójú ẹ mú ẹ̀rí wá tẹ́rì bá ti wà bàbá ní ọ̀kan lọ́mọ gba ẹ̀rí lélẹ́yìí kọ́ ló ń bá mi ṣe dáadáa fún àdìyó àgbáyé Múrí Bariga olówó orí mi àdìyó olówó orí mi wàláhì tàláhì èèyàn ni Múrí Bariga gbogbo bó ṣe ń da lọ́gbọ́n tó ń da lété tí wọ́n ń da lábòsí lórí pé tí Múrí Bariga lè jọyìn wọn wàláhì èèyàn mi tẹ́ bá ti ń rí Múrí Bariga aládìyó ẹ má bá mi ṣàdúrà fún ni aládìyó wa ní ọkọlọmọ gbà mo yọ̀ǹda fún ẹ gbogbo àwọn Ògo Ìlọrin mo ti bá wọn sọ̀rọ̀ wọn náà wọ́n yọ̀ǹda àwọn tó fún ẹ lóyè gbogbo ọgbọ́n tó ń dá ni wípé kán lè announce kán lè gboyè yẹn lọ́wọ́ ẹ á ti fún ẹ ní oyè yìí ó ti mọ́yè yìí jẹ ìwọ nà ìwọ ti pa ìwọ nà á ti fún ẹ gba certificate ó yá wá lọ fi license tíjọba fún wọn àbí certificate tíjọba fún wọn lórí Ògo Ìlọrin òun leléyìí o ṣe ti rí òun leléyìí o ẹ ti rí o ẹ ti rí pé odindi ìjọba orílẹ̀-èdè Nàìjíríà òun ló fún Ògo Ìlọrin ní sátífíkẹ́ẹ̀tì Ògo Ìlọrin pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run òun lélẹ́yìí ẹ ti rí now ṣe ti rí o sátífíkẹ́ẹ̀tì ti federal government tí wọ́n fún Ògo Ìlọrin òun lẹ̀ ń wò yẹn o ẹ rí pé federal government ẹ wọ́n ní Federal Republic of Nigeria Certificate of Incorporation Registration Number 191265 ẹ ti rí Certificate of Incorporation Registration Number 191265 ó wá lè máa wò pé ibo náà kọ Ògo Ìlọrin sí ń bẹ̀ olódokú ní òkú mọ́ ó ti rí pé àwọn tí wọ́n jẹ́ signatory tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí board of trustee fún ẹgbẹ́ Ògo Ìlọrin kí n tó lọ síbẹ̀ yẹn ó lè máa wò pé ibo náà kọ Ògo Ìlọrin síbẹ̀ ó ti rí Association of Proud Son and Daughter of Ìlọrin Emirate Shekiyu wèrè tó ní pé kò wà registered tí ó ti ń gbọ́ Association of Proud Son and Daughters of Ìlọrin Emirate yìí tó ní kò wà registered nìyẹn o ó lè máa gbà bẹ́ẹ̀ kò sógo Ìlọrin bẹ̀ proud kọ́ máa ní pé proud sons àwọn ọmọ ọkọ Ìlọrin lọ́kùnrin lóbìnrin àwọn Ògo Ìlọrin àwọn proud sons of Ìlọrin àtọmọkùnrin àtọmọbìnrin tó wá rí àwọn tó jẹ́ bíi àwọn board of trustees tó wà ń bẹ̀ ṣó ti rí Ismail Abdulkadir Sheikh Murtada Abdulkareem Shehu Yusuf Fatima àti Abdullahi Salahu Alabi ṣó ti rí pé kò tẹ̀ tó fi sí orúkọ dókítà yín bẹ́ẹ̀ dókítà yìí tó ní àwọn ní fáìs èmi ní fáìs èmi mo ní kọ́ fún ẹ lóyè béèrè lọ́wọ́ bàbá Bariga ẹ dákun inú àwọn board of trustee tí wọ́n ní Ògo Ìlọrin tí wọ́n jẹ́ àwọn ọmọ ojúlówó Ìlọrin àrórúkọ dókítà yìí ń bẹ̀ o ẹ wo ṣe ti rí ẹgbàforí ṣóyè yín ẹgbàṣẹ́ Ọlọ́run mi ò dẹ̀ ní kí wọn náà máa joyè tó bá fẹ́ joyè tó ti rí ọmọ àwọn àfáwà ní wèrèwèrè ọmọ wọn tó sọ̀rọ̀ lóyún tí mo rí tó ń wé wòrò ọmọ yẹn ò nídìí sínú ayé náà but ó sọ ọ̀rọ̀ kan tí mo rí pé ọ̀rọ̀ yẹn nítumọ̀ ó ní
tí èèyàn bá fẹ́ joyè oyè kan náà ni wọ́n ń pè ní Shekiyu Hulamah yìí ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ fún ara ẹ o ó ní oyè kan ní Shekiyu Hulamah yìí so that oyè kan nìyẹn náà ń tó kù sí ni pé gbogbo ẹ̀yin ògo Ìlọrin ẹ dákun torí tọ lọ́hùn ẹ bá mi wá pákó kan ẹ bá mi kọ síbẹ̀ pé ẹ bá mi gbélé Shekiyu Hulamah yìí ẹ bá ń gbélé lọ́wọ́ ẹ gbọ́ lẹ́nu ọmọ Labibu ẹ gbọ́ lẹ́nu ẹ̀yin ọmọ àfáwọn ní wèrèwèrè ẹ máa gbọ́ lẹ́nu ẹ bísímìláì. òfò nínú àwọn àfà ọmọ òfò nínú àwọn àfà àbí ká ní Shekiyu Hulamah olórí ibú èèyàn. mo dára. ẹ̀ńkọ̀ nínú àwọn àfà àbí ká ní Shekiyu Hulamah olórí ibú èèyàn. ó ti yé mi o ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. ẹ̀kú ó máa pera rẹ̀ kinní kan bẹ́ẹ̀ náà àwọn òwò gan-an fọ́ ní Lisanu Hulamah mo rò pé gbogbo yẹn fẹ́ sórí ibú papọ̀ kò tẹ̀ ní dáa fún wọn gan. tani. mo dára. ìwọ́n dá pé. mo dára. olórí burúkú ni ọ. ìyá ìfọ̀tọ́kà since now. ẹ̀ńkọ̀. ẹ̀kú ó máa pera rẹ̀ kinní kan bẹ́ẹ̀ náà àwọn òwò gan-an fọ́ ní Lisanu Hulamah mo rò pé gbogbo yẹn fẹ́ sórí ibú papọ̀ kò tẹ̀ ní dáa fún wọn gan. tani. Lisanu Hulamah yìí tí ògo Ìlọrin fún yín o èmi tí mo jẹ́ ká fún yín rè ẹ o wọ́n ti yọ orúkọ yín kan fún yín rè ẹ pé Abambariga kẹbí o Abambariga ni president o èmi ni vice president torí ẹ sọ lórí programu yìí pé inú èèyàn 100 tó fún yín ní Lisanu. ó máa pera rẹ̀ kinní kan bẹ́ẹ̀ náà àwọn òwò gan-an fọ́ ní Lisanu Hulamah mo rò pé gbogbo yẹn fẹ́ sórí ibú papọ̀ kò tẹ̀ ní dáa fún wọn gan. ta ló fún Lisanu. mo dára. ó lẹ ti rí wèrè tí ń rojọ́. Lisanu Hulamah yìí tí ògo Ìlọrin fún yín o èmi tí mo jẹ́ ká fún yín rè ẹ o wọ́n ti fún yín rè ẹ pé Abambariga kẹbí o Abambariga ni president o èmi ni vice president torí ẹ sọ lórí programu yìí pé inú èèyàn 100 tó fún yín ní Lisanu. Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀ Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀ Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀ Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ àwọn ènìyàn Ọlọ́run títí ayé ni yóò máa bẹ. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Èèyàn bá níbo ní tàwọn ẹni Ọlọ́run ṣe jẹ́ wàláhì yóò parẹ́ máyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Ayé ń gbádùn ẹ̀ ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Ògo àdàbí lọ́ọ̀kan lọ́mọ ògo màríkàsí ọ̀kan lọ́mọ. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Ògo sùnmùrà ọ̀kan lọ́mọ ògo àdìyó lọ́ọ̀kan lọ́mọ. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Kọ́lọ́hún màmá jẹ́ kó kú o ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Olójú òní táwọn àfáwà ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Onílé òní táwọn àfáwà ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyọ̀. Bóyá kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin. Kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin lẹ́gbẹ́ wa. Àní kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin lẹ́gbẹ́. òfò nínú àwọn àfà ọmọ òfò nínú àwọn àfà àbí ká ní Shekiyu Hulamah olórí ibú èèyàn. mo dára. ẹ̀ńkọ̀. nínú àwọn àfà àbí ká ní Shekiyu Hulamah olórí ibú èèyàn. ó ti yé mi o ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. ẹ̀kú
ó máa pera rẹ̀ kíní kan bẹ́ẹ̀ náà àwọn owó gan náà fọ́ ní Lisanu Hulamah mo rò pé gbogbo yẹn fẹ́ sórí bú papọ̀ kò tẹ̀ nídà fún wọn gan ta ni mo dára ìwọ́n dẹ́ pé. mo dára. olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. ẹ̀ńkọ̀. bí ẹ kú ó máa pera rẹ̀ kíní kan bẹ́ẹ̀ náà àwọn owó gan náà fọ́ ní Lisanu Hulamah mo rò pé gbogbo yẹn fẹ́ sórí bú papọ̀ kò tẹ̀ nídà fún wọn gan ta. Lisanu Hulamah yìí tí ògo Ìlọrin fún yín o èmi tí mo jẹ́ ká fún yín rè ẹ o wọ́n ti yọ orúkọ yín kan fún yín rè ẹ pé Abambariga kẹbí o Abambariga ni president o èmi ni vice president torí ẹ sọ lórí program yìí pé inú èèyàn 100 tó fún yín ní Lisanu. ó máa pera rẹ̀ kíní kan bẹ́ẹ̀ náà àwọn owó gan náà fọ́ ní Lisanu Hulamah mo rò pé gbogbo yẹn fẹ́ sórí bú papọ̀ kò tẹ̀ nídà fún wọn gan ta ló fún Lisanu. mo dára. olè ti rí wèrè tí ń rojọ́. Lisanu Hulamah yìí tí ògo Ìlọrin fún yín o èmi tí mo jẹ́ ká fún yín rè ẹ o wọ́n ti fún yín rè ẹ pé Abambariga kẹbí o Abambariga ni president o èmi ni vice president torí ẹ sọ lórí program yìí pé inú èèyàn 100 tó fún yín ní Lisanu. Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Èèyàn bá fẹ́ àwọn ènìyàn Ọlọ́run títí ayé ni yóò máa bẹ. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Èèyàn bá níbo ní tàwọn ẹni Ọlọ́run ṣe jẹ́ wàláì yóò parẹ́ máyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Ayé ń gbádùn ẹ̀ ọ̀kan lọ́mọ Adébáyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Ògo àdàbí lọ́ọ̀kan lọ́mọ ògo màríkàsí ọ̀kan lọ́mọ. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Ògo sùnwọ̀n ọ̀kan lọ́mọ ògo àdìó lọ́ọ̀kan lọ́mọ. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Ọlọ́run máma jẹ́ kó kú o ọ̀kan lọ́mọ Adébáyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Olójú òní táwọn àfáwà ọ̀kan lọ́mọ Adébáyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Onílé òní táwọn àfáwà ọ̀kan lọ́mọ Adébáyé. Lisanu Hulamah yìí ọ̀kan lọ́mọ Adébáyé. Bóyá kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin? Kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin lẹ́gbẹ́ wa? Àní kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin lẹ́gbẹ́. yà ṣe ti gbọ́n sìn pé ihun tó jẹ́ ìṣòro àwọn pípú yìí pàápàá jùlọ ọ̀gbẹ́ni aláìmọ̀kan Shekiyu zamani ihun tó jẹ́ ìṣòro wọn ni ọ̀rọ̀ Lisanu Hulamah yìí ẹ máa wá gbọ́ láti ẹnu àáfà oníwèrèwèrè oníwọ̀nranwọ̀nran oníwìnrìnwìnrin awéjò mọ́fìlà ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ o níbi tó ti ń sọ wípé Lisanu Hulamah yìí sẹ́ òun fẹ́ kí wọ́n rí fóòkì ẹ̀ ẹ dákun ṣé ẹ̀ ń fún mi lówó lórí Lisanu Hulamah yìí ni ṣe bí àáfà àti ẹjọ́ ń sọ̀rọ̀ iṣẹ́ tí mò ń torí ẹ̀ ṣe Lisanu Hulamah yìí ẹ máa gbọ́ lẹ́nu àáfà òun ẹ dákun kí ni ìlànà Lisanu Hulamah jọ wá fẹ́ pa gbogbo ó ti fẹ́ pa Shekiyu àti àwọn Dr. Alifufu àti àáfà ní wèrèwèrè awéjò mọ́fìlà yìí ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ fún ara ẹ o bisimilayi ẹ máa gbọ́ o ẹ gbọ́ o. ẹ bí mo ti ṣe rí ni
ẹ máa gbọ́ o. kò sábúrú ń bì yẹn èèyàn lè ṣe nǹkan kó lóun ò ṣe má náà. ó fẹ́ nìkan lóyún ó fẹ́ nìkan kan lóyún kí ni mọ́sálàmù eléyìí nínú ọ̀rọ̀. iṣẹ́ àwọn blọ́gà ni iṣẹ́ àwọn blọ́gà. wọ́n ta ká gbé ìlànà fún blọ́gà. kódà. bẹ́ẹ̀ lè ṣe ní ìsìn gbogbo lọrin ẹ̀rí fóòkì òye yẹn o. ṣé ẹ ti gbọ́. mo dára. ẹ̀ńkọ̀. ṣé ẹ ti gbọ́ ó dà pé ẹ gbọ́ dáadáa ẹ tuntun gbọ́ o. ọ̀rọ̀ yẹn kílíà ọlá pé àwọn èèyàn kàn fẹ́ fi bú wa ní wọ́n fi ń pè mọ́. ṣé ẹ ti gbọ́ lẹ́nu Labibu ipe Lisanu yẹn ni pírọ́blẹ̀mù Labibu báyìí ẹ rí fóòkì ẹ o ẹ rí fóòkì ẹ o ẹ rí fóòkì ẹ o ní sùúrù ẹ rí fóòkì ẹ o ẹ gbọ́ lẹ́nu ẹ o. níbi tá a wá ń jò ní. ẹ máa gbọ́ o. Ya. mo á jẹ́ kó yé nígbà tí n sọ̀rọ̀ pé wàláhì ẹ̀ẹ́dẹ́gbẹ̀sàgì mo tún fọlọ́run búra. dákun ṣẹ́ẹ́dí gbọ́ lẹ́nu Labibu ń sìn pé Lisanu yẹn ni pírọ́blẹ̀mù ẹ̀ ṣẹ́ẹ́dí gbọ́ pé. àkàlàyé tí mo ṣe tí ìbá lè sọ kó má dáa fún mi. ẹ máa gbọ́ o. ṣé mo ní sẹ́ẹ̀rì ni ìní sẹ́mọ́nà ní sọ. ẹ má ṣe mọ́nà là ń sọ fún yín o ẹ má polówó oògùn mọ́ la sọ fún yín o. ó fẹ́ nìkan lóyún ó fẹ́ nìkan kan lóyún kí ni mọ́sálàmù eléyìí nínú ọ̀rọ̀. ìhun ni kò lọ rí ìfọ ọmọ ọlọ́mọ. ẹ máa gbọ́ ẹ ń gbọ́. bẹ́ẹ̀ lè ṣe ní ìsìn gbogbo lọrin ẹ̀rí fóòkì òye yẹn o. ṣé ẹ ń gbọ́ o. àpérò olórí burúkú ni ọ. ṣé ẹ ń gbọ́. ọ̀rọ̀ yẹn kílíà ọlá pé àwọn èèyàn kàn fẹ́ fi bú wa. ṣé ti rí ọ̀fọ̀ tí ó ń sọ̀rọ̀ yẹn ìyẹn ń pùlù lẹ́ẹ̀gẹ́ ni o ìyẹn ń pùlù lẹ́ẹ̀gẹ́ nítorí pé gbogbo bí rìkọ́dì ṣe dọ́wọ́ mi máyà kí n kò ṣẹ̀yìn àwọn ọ̀rọ̀ tí ẹ wà lórí àáfàá yẹn ná àáfàá tó ń sọ ọ̀rọ̀ yìí gbogbo bí ọ̀rọ̀ mọ́tò ṣe jẹ́ ńjọ́ tán lọ gba mọ́tò nílé Sunday Igboho ihun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ìyẹn lọ́yún a máa padà ṣàlàyé ìyẹn ní ẹ̀rí tó dájú lọ́wọ́ so that kí wàá ní iṣẹ́ tí mò ń ṣe fún Ìlọrin tó ń fi fún mi ní Lisanu ẹgbọ́ lẹ́nu ẹgbọ́ bismillah. lọrin ní ẹgbọ́. àní àwọn àáfàá kan Saheed Shittu ń bú wọn lórí Facebook. ṣé ń gbọ́ o. àdùwà ń bú wọn lórí Facebook. tó àwa ń wo gbogbo wa yá ìwá ṣe wèrè bíi ti Saheed. àbí. èmi ò lè máa sọ̀rọ̀ àlìfàṣà àlìkíní kan jẹ́gẹ́jẹ́gẹ́ tó máa ń sọ èmi ò lè sọ. ọ̀kan lọ́mọ yẹn wá ní òun wá lóun lè máa kọwọ́ bọ̀dí ó sì sọ sórí afẹ́fẹ́. àbí nígbà tí mo gúdù ń tọ́. ìwọ náà ni o jẹ́ ẹni tí ó kọjú. ó yá. wèrè yìí kò jẹ́ Lisanu wa lágbọ́nrin un. ó yá. ní sùúrù má sọ nǹkan kan mọ́ làbí ibùgbẹ́nu burúkú ẹ̀ sọ̀hún jáde. lórí agbọ́nrin pé kí n bá yín fèsì Shekiyu lẹ́tọ̀rí ẹ̀ fún mi ní Lisanu Hulamah yìí pé o gbogbo ẹ̀yin àáfàá òkè ẹ̀yin ò lè máa ṣe báwa ṣe ń ṣe bóun ṣe ń ṣe bí wèrè yẹn ẹ rí pé ẹ lè ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ pé wọ́n ní al-majnun wa huwa da'watul majnun ni wèrè la fi ń wo wèrè òkè ìwọ ọ̀kan lọ́mọ àfún ẹ ní Lisanu Hulamah yìí lọ bá wa kojú ẹ̀ tí n bá wa kojú ẹ̀ tí mo wá ṣàṣeyọrí ṣé àwọn ògo Ìlọrin lé ẹ̀kọ́ tó wá náà fẹ́ gbógun tèmi àwọn ògo Ìlọrin ò gbógun tèmi náà o wàláì torí pé àwọn tó jògo Ìlọrin ọmọ ọkọ Ìlọrin wọn dúró déédéé ṣùgbọ́n ṣé ká wá rí pé àwọn ọmọ àlè Ìlọrin kọ̀ọ̀kan bíi Labibu àti àwọn dókítà alábẹ́rẹ́ àwọn ọlọ́mọ wa lọ lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú ẹni tẹ́ torí ẹ̀ fún mi lóyè tó bá pín torí yẹn ni òun náà bá fẹ́ joyè ẹ̀ẹ́dẹ̀ fún lóyè ẹ pé òun náà kẹ́ fún lóyè náà ó dáa o.